Ǹjẹ́ ẹ ti gbọ́? Wọ́n ní ọba aláyé kan ni Bíọ́lá Adébáyọ̀ ń fẹ́ báyìí. Èyí lohun tó ṣe fọ́kọ rẹ̀ àtijọ́. Ṣé ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin Wàsíù Àyìndé K1 The Ultimate àti ìyàwó ẹ̀ Emmanuela? Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àfi kọ́lọ́run gba òṣèré ilé wa tó ṣẹ̀ṣẹ̀ kọ́kọ rẹ̀ ìyẹn Bíọ́lá Adébáyọ̀ lọ́wọ́ àwọn tó ń sọ ìsọkúsọ pé Ọọ̀ni tilé Ifẹ̀ ni Bíọ́lá Adébáyọ̀ ń fẹ́ báyìí. Ṣùgbọ́n tó jẹ́ pé irọ́ ni, ìròyìn òfegè sí ní pẹ̀lú. Kò sí ohun tó jọ fífẹ́ láàrin àwọn méjèèjì. Ó dàbí pé ọtí ń pa àwọn tó ń sọ ìsọkúsọ yìí, àbí ọ̀rọ̀ kátikàti wo ni wọ́n ń sọ yìí. Lọ́jọ́ àìkú yìí ni Bíọ́lá Adébáyọ̀ gba ẹ̀rọ ayélujára Instagram rẹ̀ lọ, tí ó sì kí ọkọ rẹ̀ àyájọ́ àwọn bàbá. Ó gbé àwòrán ibi tí ọkọ náà ti gbé ọmọ rẹ̀ lọ́wọ́ tó sì sọ pé kú oríire àyájọ́ àwọn bàbá, bàbá Tolúwa ni mí. Mo gbàdúrà k'Ọlọ́run kó fi kún ọgbọ́n rẹ, kí Ọlọ́run kó bùkún iṣẹ́ ọwọ́ rẹ, kí oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run kó di púpọ̀ fún ẹ lórúkọ Jésù. Mo ṣe àyájọ́ ẹ lónìí àti lọ́jọ́ gbogbo. Dádì Asha. Báyìí ni Bíọ́lá Adébáyọ̀ ṣe kí ọkọ rẹ̀ àtijọ́ kú àyájọ́ àwọn bàbá. Wọ́n mà ní àárín K1 The Ultimate àti ìyàwó Emmanuela ti dàrú, tí ìròyìn náà ti ń lọ nígboro ayé ẹ̀rọ ayélujára. Látàrí bí wọn kò ṣe rí ìyàwó náà ní ojúde ọba tọdún yìí, pàápàá jùlọ tó jẹ́ pé Wàsíù jẹ́ olórí ọmọ ọba ilẹ̀ Ìjẹ̀bú. Wọ́n sọ pé ṣé kò sí látàrí bí wọ́n ṣe jẹ́ pé wọ́n jọ ṣe ọdún tó kọjá ṣùgbọ́n tí wọn kò rí ìyàwó náà ní ojúde ọba tọdún yìí. Láti pa inú àwọn ènìyàn mọ́ ni Emmanuela ti gbé fọ́nrán kan síta, èyí tó fi hàn pé ìlú òyìnbó lobìnrin náà wà. Àwọn kan sọ pé ohun tó ṣẹlẹ̀ nínú ìgbéyàwó náà ló mú kí obìnrin náà kọrí lọ sí ìlú òyìnbó. Wọ́n ní obìnrin náà kẹ́ kámẹ́rà sínú ilé láti mọ àwọn obìnrin tó ń wọlé tó ń jáde, èyí tí wọ́n ní bí Wàsíù nínú tó sì bóbìnrin náà jà lórí ẹ̀. Láti ìgbà náà ni wàhálà ti ń ṣẹlẹ̀ láàrin tọkọtaya náà, ṣùgbọ́n tí wọ́n ń daṣọ bò tí wọ́n fẹ́ káwọn èèyàn kó mọ ohun tó ń ṣẹlẹ̀ láàrin wọn. Èyí tó tún mú káwọn èèyàn máa sọ pé ó fà á tí Emmanuela ṣe rìnrìn àjò lásìkò ọdún iléyá ni pé àwọn ọmọ Wàsíù wá baṣọ ọdún iléyá tí àwọn ọmọ náà sì gba ti Emmanuela, tí kò sì sí àjọṣepọ̀ kankan láàrin wọn. Yóò sì mú kí Emmanuela dàbí àlejò láàrin wọn. Nítorí pé ìgbà àkọ́kọ́ rèé tó máa ṣe ọdún iléyá lórílẹ̀‐èdè mìíràn yàtọ̀ sí Nàìjíríà láti ìgbà tọkọ rẹ̀ ti fẹ́. Ṣùgbọ́n gbogbo ọ̀nà ni Emmanuela fi ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé kò síjà láàrin òun àtọkọ òun.